Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا. طب àní tá kọ́kọ́ gbọ́dọ̀ ṣe nígbà tá ti fọpẹ́ fọ́lọ́hun a sì yin Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam. Orí tá bá bá ń ṣe fọ́lọ́hun tá fi tànábì bẹ́ẹ̀ Ọlọ́run lóhun ò ní gbà á, òun ò ní gbà á. Ọba ṣe ashhadu an la ilaha illallah tó wá fi tànábì kó sọ pé ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Bọ́ọ̀ bá ti lè ṣe yẹn ọmọ pé o wí kàkà níwájú Ọlọ́run, torí ìfẹ́ lọ́lọ́run ní sí Ànábì Muhammad tó fi pa orúkọ rẹ̀ pọ̀ mọ́, ó po Ànábì pọ̀ mọ́ tiẹ̀, wọn ò ní yára wọn. Abẹ́ Ọlọ́run ìkẹ́ ìjẹ́ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo mùsùlùmí lápapọ̀ lágbàáyé. Àánú Ọlọ́run kó máa ṣe lérí gbogbo wa. Àmín. Wòye ìsìn à ń sọ pé màmá wa Alájà Nahima Tókò wọ́n wà nínú ilé, wọ́n wá sínú ilé lọ́dún yìí. Ìta kan fi hanra wa lónìí náà ni pé ìyá kan ló kó owó rẹ̀gẹ̀dẹ̀ kalẹ̀ tó fi gbé ààyè kalẹ̀, ó sì ti lọ, ó gbé ilẹ̀ fún wa, kó sì tó lọ ó sì ti fi àwọn èèyàn síbẹ̀ pé ẹ má jẹ́ kí ní ìyọ́ bàjẹ́ o, bọ́ bá yìí bàjẹ́ tèmi bá sì lọ tán tó bá bàjẹ́ ẹ̀yin lẹ́ni ìyà tí mẹ́lẹ̀. Ìyá òun wá ń sọ fún wa gbogbo ìgbà pé òun lọ o, ẹ sì wo bí ọdún 3 àbí 4 àbí 5 pàápàá ó ní ìyá fi wà nílé, tọ́lọ́lọ́run ò fẹ́ kí ìyàwó gbé ẹ̀ṣẹ̀ kankan wá sọ́dọ̀ òun Ọlọ́run, ọpa mọ́ sínú ilé. Àátàárà ìyá tí ẹ ti gbàgbé rẹ̀ kó tó rí pé wọ́n kúrò láyé. Tí ìyá wá ṣe kalẹ̀ yìí, ní tèmi kàn wò ní pé gbogbo aná ká ronú sí kí ni wọ́n fi ilẹ̀ tó bá lọ. Àwọn ọmọ lè ṣe ilé ìyá ní ṣekúṣe bọ́ bá ṣe wù wọ́n, ẹbí lè gba ilé lọ́wọ́ àwọn ọmọ bá pa ẹbí bá ká wọn, ẹni ó sì lágbára nínú wọn náà lè lókò lérí àwọn yòókù ó náà gbà. Ǹjẹ́ ẹni tí wọ́n ń gba nǹkan só lè gba mọ́sálásí ọparí? Ǹtẹ́nìkan kan ò ní gbà ò ní ìyá fi ilẹ̀. Á dìde ní ìsìn gbogbo ìgbà náà tọ́lọ̀ ń bá ní ká máa wà láyé, ìwọ náà máa ṣe bẹ́ẹ̀, máa ṣe bẹ́ẹ̀, wàláhí tàláhí ọ́ látúbọ̀ tán bọ́ bá ti ń ṣe bẹ́ẹ̀. Àwọn tó bá jẹ́ ni Ọlọ́run báyìí tó ọba mà, ẹnìkan kan òye tóbi lọ́dọ̀ yín ní Benin Republic ń bí o, ẹnìkan kan èyí tóbi Nàímà wo ó ti fi ọ́rẹ̀ ó ti lọ, ẹran ti kú ó ti fi sẹ́lẹ̀ fáwọ̀. So nípa báyìí àádìdè náà rọ́ á sì iná anzalnahu kan qul huwa Allahu 3 attahiyatu lillah á fi gbẹ̀yìn rẹ̀. Bí màmá bá ń bẹ lọ́wọ́ ọ̀kẹ́ lọ́wọ́ bá wà sàlékún ọ̀kẹ́ wọn. Ẹrú èyí sì máa ṣe lọ́dọ̀ olówó ẹ̀ bọ́ bá tó kù díẹ̀ káàtó tí tó ń béèrè kankan lọ́wọ́ wọn tí wọn ò tí ì rí áńsà fún àbẹ̀wò Ọlọ́run. Wọlá àpapọ̀ gbogbo jàmáà yìí, àfiọlá gbogbo jàmáà yìí tọrọ. Afọlẹ́ ni Ọlọ́run fẹ́ràn jù láàrin wa tí ọmọ ara rẹ̀ táwa náà má. A fi bẹ Ọlọ́run jẹ́ kí màmá máa wà náà kẹ́, jẹ́ kí màmá máa wà náà kẹ́. Nígbà wọ́n sì kú mọ́ dalé wọn rú,
wọ́n kó àwọn ọmọ wọn sí wàhálà wọ́n kọ̀yìn ara wọn síra wọn ọlọ́mọdé wa Muhammad ẹ jẹ́ ká lè Bismillahirrahmanirrahim Inna anzalnahu fi laylatil qadr wa ma adraka ma laylatul qadr laylatul qadr khayrun min alfi shahr tanazzalul malaa'ikatu war-ruhu fiha bi'izni rabbihim min kulli amrin سلام هي بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الزاكيات لله الطيبات صلوات لله السلام علينا أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين آمين. الموت باب وكل ناس داخل وكل الناس داخل ما شاء الله يا ليت شعري بعد الباب بدار يا ليت شعري بعد الباب بدار الموت باب وكل الناس داخلون الموت باب الموت باب وكل الناس داخلون يا ليت شعري بعد الباب بدار يا ليت شعري بدار النعيم إن عملت بما يريد الإله وإن خلقت فالنار الموت باب الموت باب وكل الناس داخلون. Ìjọba ni ò ní sí ẹnìkan kan àwa táwa bíbà ìkù àwa náà ò ní sí mọ́. الموت باب. Ìyẹn tí ó ronú sí. الموت باب. Jẹ́ kọ́rọ̀ ó yé ọ. باب. Ilẹ̀kùn kan ni kú. باب وكل الناس داخل. Gbogbo ẹ̀dá ni ó sì wọ yọ gbẹnu ọ̀nà náà kọjá. وكل الناس داخلون
يا ليت شعري بعد الباب ماذا الله أكبر. علمت باب وكل الناس داخلون. الله أكبر. يا ليت شعري بعد الباب ما دار. يا ليت شعري بعد الباب ما دار. دار النعيم إن عملت بما الله أكبر. يريد ليله وإن حله تفنى. سمانا بأعمال يقدمها المرء يبقى ما شاء الله. زمانا بعد صاحبه وصاحب الفيل ذات الأرض مدفون وصاحب الفيل ذات الأرض مدفون. ولو ابتغى هادي فاتباه بعد أحمد ولو ابتغى ما شاء الله. فاطمة بعد أحمد دليل على ألا يدوم خليل. وما ماتت مكارمهم واتقوا وهم في الناس أموات واشقهم وهم في الناس أموات. الدنيا علي قصيرة ما شاء الله. وصاحبها حتى الممات قليل. الموت باب. كل اجتماع من خليلين غرفة وكل الذي دون الفراق قليل. ولو افتقد فاتمة بعد أحمد دليل على ألا يدوم خليل. ما في الحياة بقاه ما في الحياة سقوط تهوي البيوت وختمه أو تلك البيوت يموت كل بلاء سبحان من لا يموت. يموت كل البرايا سبحان من لا يموت. ولدتك أمك يا ابن آدم باكيا والناس حولك يدعون سرورا. فمن لنفسك أن تقول إذا بكوا في يوم موتك ضاحكا مسرورا. في يوم موتك ضاحكا مسرورا. وهزوا بالموت إن ركابه
كفى واعظا بالموت إذ نركبه على سفري يهوي إلى حيث لا ندري على سفري يهوي إلى حيث لا ندري الموت باب الموت باب الموت باب وكل الناس داخلون ما شاء الله الموت باب ẹrù tí ń bẹ nílẹ̀ tọ́lọ̀ ń di kalẹ̀ gbogbo wa láàpin الموت باب ẹni ó ṣe wàhálà gbogbo àyíká wà mo ló wà الموت باب وكل الناس داخلون ṣùgbọ́n ọlọ́run pé kí alájà náà yìí máa kọ́ wáyé asán الموت باب wàláhì kọ́ wáyé asán الموت باب nígbà wọn ní kí ló dé tí ń náwó sí ìgbà yìí ó nítorí ìgbà tó wò ní sí máa ní الموت باب kí ni wọ́n fẹ́ sí kó tó lọ الموت باب àkànlé máa wúra wá nàrà yìí ẹbí abára wa sòótọ́ ọ̀rọ̀ وكل الناس داخلون àbí alájà náà yìí máa lórí pa كل الناس داخلون ó ṣe nǹkan kan láyé táwọn àbí sàmì ẹ̀ كل الناس داخلون gbogbo tí wọ́n ṣe nǹkan orí burú ló ṣe الموت باب a lè ríbi tọ́ ka sí nǹkan rẹ̀ kan pé ìwọ ló ṣe ìwọ ló dáa باب وكل الناس داخلون ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ ti bá Nàìjíríà ṣe ẹbá Nàìjíríà fa wàhálà kó tó kú láyé bí kẹfẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ bí kẹfẹnu tẹ́ńbẹ́lú kẹ sọ̀rọ̀ rẹ̀ tí ò ní tó kankan ẹ̀rí pé wèrè ni لقد مات خير العالمين محمد ẹnìkan kan ò lè gba ilé rẹ̀ kọjá mọ́ ọba ti kú láyé قد مات خير العالمين محمد ṣùgbọ́n nǹkan tí ò dé kó ká lè sọ̀rọ̀ ìtínú ni pé Ànábì wa Muhammad òun náà kúkú wáyé bó sì kú láyé bí ẹni pa yí ọ̀pá rẹ̀ ń jọ́nà lójú àwọn mùsùlùmí ọlọ́run láyé ọ̀pá rẹ̀ قال أبو بكر Abubakar tó jẹ́ apá ọ̀tún ẹ̀ فقال من منكم يعبد محمدا فإن محمدا قد مات gbogbo ẹni tó bá rọ pé Muhammad ń tí sẹ́yìn ní Abubakar wí nù gbogbo ẹni ó bá sọ pé Muhammad torí Muhammad ló ń fi ń sin lọ́hun فإن محمدا قد مات ó ní Muhammad náà kú o ومن كان يعبد الله tọ́ فإن الله حي لا يموت أبدا ẹ ní nǹkan kan tẹ́lẹ̀ pẹ̀lú àná Muhammad má gbogbo ẹni wá sọ pé torí ìfẹ́ tí mo ní sàlájà Nàìjíríà náà ni mo fi ń wá sí bí a ní nǹkan kan tá a fẹ́ sí pẹ̀lú Nàìjíríà ọba tó dá wa tó dá Nàìjíríà ló kù táwa náà tá a máa sí nǹkan tí sẹ́yìn náà Abubakar sọ ní ẹ̀pá gbogbo ní ẹ̀ ń bá ní من كان يعبد الله فإن الله حي gbogbo wa ní sí ẹjẹ́ àṣẹ lọ́hun ẹgbà bá pe lẹ́kṣọ̀ sí bí táwọn kọmítì mọ́sálásí bá pé wá láti wá gbọ́rọ̀ Ọlọ́run ẹjẹ́sẹ̀ yín ó pé wọ́tọ́ bá ń torí ìtà alájà Nàìjíríà wá alájà Nàìjíríà ti kú o ṣùgbọ́n ọba táwọn wá ń bá ń bí lọ́dọ̀ Nàìjíríà mọ̀ ní kú المرح يمضي واحدا بعد واحد ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ti lọ kálájà Nàìjíríà tó lọ àwọn akọ́lẹ́kọ̀ọ́ yẹmúdí ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ti kú lẹ́nu ìgbà tí Nàìjíríà kú àwọn akọ́lẹ́kọ̀ọ́ yẹmúdí
oníkálukú ń lọ ní iṣẹ́ tẹ̀lé bọ́kọ tí ń kú níyàwó ń kú ẹ̀gbọ́n ń kú àbúrò ń kú gbogbo àwọn èèyàn ni wọ́n ń kú lójú rẹ̀ yìí àfáà nígbà gbogbo èèyàn wà ń kú ọlọ́mọ ṣe mọ́ mi lára o ọmọ ṣe o ó ṣe mọ́ mi náà lára ó ṣe mọ́ gbogbo wà yí lára àdìrí mọ́ta àrẹ̀mọ́dé yálẹ̀ ìgbàní àdìrí mọ́ta àrẹ̀mọ́dé yálẹ̀ ìtẹ́lẹ̀ yálẹ̀ ìgbàní àdìrí mọ́ta àrẹ̀mọ́dé nígbà gbogbo èèyàn wá kú tán lọ báyìí nígbà wo tèmi yálẹ̀ ìgbàní àdìrí mọ́ta àrẹ̀mọ́dé afá nígbà wo ni tó gbòdé kọ̀dí máa tọkọ mọ́ ọmọ tó kú máa tà àmọ́ bí wọ́n lọ kọ̀dí máa tọkọ mọ́ bàbá ní àná ọ̀run ni ń bò lọ́run kọ̀dí máa tọkọ mọ́ ìtẹ̀gẹ̀yẹ wo ni a kàn máa tara wa jẹ́ kọ̀dí máa tọkọ mọ́ wọ́n papòdà ìyún tiẹ̀ tún gbé gbọ́ létí díẹ̀ ṣùgbọ́n wọ́n lọ ọ̀run ń bò lọ́run kọ̀dí máa tọkọ mọ́ wọ́n máa tọ́sí màkà ìmọ̀ ṣùgbọ́n kọ̀dí máa tà kọ̀dí máa tọkọ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti kú wọ́n máa tọ́sí màkà ìmọ̀ ara wọn làlájà nàìjíríà wà máa tàtùmọ̀kà alájà nàìjíríà wá wà ní ẹni tó jẹ́ kó kú ṣùgbọ́n tó jẹ́ pé ẹ̀yẹ iyì àpọ́nlé tí ń bẹ lára rẹ̀ ń bọ̀ wà láyé kò ní kú láéláé. Ọ̀pọ̀lọpọ̀ ló kú lẹ́gbẹ́ tó bó ṣe ń jẹ́ ìgbà tó wà láyé náà kò kú kúkú òmìnir. Bọ́ bá bọ́ mẹ́ni dáàrú èyí sọ sáàdì mọ́sálásí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa ní Nàìjíríà ni mo darí sí bíbà pé kí wọ́n máa wá wo mọ́sálásí. Wọ́n wá ń wò. Ọbí ọdún mélòó ni ìyá náà fi kọ́ ọmọ lọ́dún bò? Àwọn mélòó ló wà lọ́wọ́? Àwọn mélòó àwọn ìyá mọ́ wà ní ìjọ kan ní ìyá ní àwọn Saudi Arabia wá. Wọ́n ní àwọn rìn káàkiri gbogbo Kútọ́nù àwọn wá débí báyìí ìmọ̀lọ́jẹ́ fáwọn. Àwọn wo ni ẹ́ sì ràn lọ́wọ́ fún yín tẹ́ fi kọ́ ilé yìí? Alájà lọ́lọ́run ni wọn ọ̀rẹ́ nìkan. Wọ́n wá ní bọ́ bá rí bẹ́ẹ̀ àwa fẹ́ parapọ̀ mọ́ yín tí mo ti kọ́ tán. Ẹ má wulẹ̀ parapọ̀ mọ́ mi ẹdí kọ́ lọ mú ọdọ́ mú ìyẹ́ ẹ̀gbé ẹ lọ rìn káàkiri Kútọ́nù ilẹ̀ pọ̀ ẹ wálẹ̀ ti yín kẹ́ẹ̀kọ́ ti yín lẹ̀ èmi pẹ̀lú ẹnìkan kọ́ ọ̀pá ọ̀pọ̀ kọ́ wà máa máa tàbí makari ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló kúrò láyé ìtàlájà Nàìjíríà wà láyé iyì wọn ò ní tán àpọ́nlé tó ń bẹ lára alájà Nàìjíríà ò lè kúrò ń bẹ láyéláyé àmọ́ numbers àwọn èèyàn tí wọ́n ń kírun bíbà lójoojúmọ́ àbí tí wọ́n ó kí lọ́jọ́ Jímọ̀ gbogbo èèyàn tó wà bẹ̀rùn alájà Nàìjíríà ní
láàdá mẹ́wàá lórí gbogbo ẹgbẹ́ ọba kírun. Kò sì tún ní dé láàdá àtẹni tó wá kírun náà. Kò sì ní dé láàdá àtẹni tó wá kírun ṣùgbọ́n pọ̀ wọlé o kírun ní mọ́sálásí ìwọ náà wo tọ́lọ̀ ń gbé kalẹ̀. Ọdún máa tọ̀tọ̀ mọ́ ọ̀pọ̀ ẹ̀yẹ ní ìtàlájà nàímà wọ́n kúrò láyé wà láìkọjọ́ bí ẹni pé wọ́n kúrò. Àtẹ̀mí ẹjẹ́ yíwà wà padà. Alájà nàímà ó ṣe lò tí ẹ̀ ló lò. Ó lò ó sì fẹ́ lọ. Ó lò ó lọ. Gbogbo ilé tí ń bẹ ládùúgbò yìí ní ọ̀dà ahoro. Mọ́sálásí yìí ò lè dá ahoro. Ó dàyí ilé tààrà àjànà yìí máa ń gbé yọ́ padà dá ahoro. Tóró ni ẹ wá ń kí ń bẹ̀. Kò sì sí ń bẹ̀ mọ́, ẹnì kò sì ní wá mọ́. Ṣùgbọ́n èyí tó gbé kalẹ̀ fọ́nà yìí ọfẹ́ ọkọ̀ mi á bá pèrún wà láì tọ́ ọba jẹ́ mùsùlùmí tọ́ ọba yà ọjẹ́ sanaba bíi fi yà. Èwo lè ní ó ṣe èwo ìwọ ó ṣe. Wà máa má tàbí makari wà. Masha Allah. Jalla Maryam. Àwọn ẹ̀sìn ìbẹ̀ láyé nígbà tí wọ́n bàrá jà láyé máa ṣe yẹ̀yẹ́. Àwọn kan sì wà láyé. Wọ́n bẹ̀rẹ̀ sí iná o. Kódà ẹnìkan kò ní mọjọ́ ọkú wọn. Àwọn wáyé wọn ò ní. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní bẹ́ẹ̀ ó ti kú wọn èsì ni. Tí wọ́n bá ọ̀rọ̀ tá bára wa sọ lọ́dún yìí gbólóhùn kan náà ni rántí ẹni tó nílé yìí rántí ẹni ọkọ̀ àyè yìí kò sí mọ́ wọ́n ní òdẹ̀ ní sí mọ́. Masha Allah. Gbọ́wọ́ rẹ méjèèjì ó kí o fi pariwo Ọlọ́run. Fún pariwo ẹ̀ lẹ́ẹ̀kan sí Ọlọ́run ní ẹ̀yin tẹ́ wà lẹ́yìn Nàímà. Ọwọ́ wá sí wábílé ní ìta wá sí wá sí ń bí. Ládá tí àlájá Nàímà ó tún gbà lórí ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ náà tó, èyí ti jẹ́. Bàbá lówó láyé tá a sì kọ́lé láyé tá a lọ́lá tá a nípò mélòó láà jẹnu ọlá náà. Mélòó láà jẹnu owó. Wàláhì bówó bá pọ̀ tán, olówó èyí lè jẹun. Ẹ̀ẹ̀nù ọkàn máa rán létí ni pé ẹ̀ẹ̀mà tí ìjẹun àní sáà tí ìjẹun láàárọ̀ ẹ̀. Olùsì ni ó jí láàárọ̀ tí ó jẹ oúnjẹ làkọ́kọ́. Àdítà bá jẹun okun ọnú la bí gbé jìta. Ọkà láàárọ̀ ìbá lọ́sùn ní rárá. Ọlọ́run tí mo fi ṣẹ́ gbogbo èyí tẹ́ ẹkùn wọ̀nyí
tí mo fi sẹ́yìn kù lẹ́yìn alájà Naima. لننظر كيف تعملون Allah. لننظر كيف تعملون Gbogbo ẹ̀yin ọmọ màmá Ọlọ́run ní tí mo fi sẹ́yìn kù. جعلناكم خلائف في الأرض من بعدهم Nítorí pé mo ní kẹ́yìn ọ máa bẹ lẹ́yìn ìyá yín, ẹ̀yin ẹ máa bẹ ìyá yín ni mo mú ọ̀dọ̀ mo tí mẹ́yìn ọ̀dọ̀ ní tí mo fi ní kẹ́ẹ̀yìn ẹ̀. خلائف في الأرض من بعدهم President Alhaji Mahfouz ntọ́lọ̀ ń fi sẹ́yìn kù pé kẹ́ẹ̀gbẹ̀yìn ìyá yìí Adékúnlé Hajji Abdulaziz gbogbo ntọ́lọ̀ ń fi ṣe gbogbo yín kù àtàwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹ̀ jẹ́ bámúnà yìí mà jẹ́ bámú Hajji Musafa. ثم جعلناكم خلائف في الأرض من بعدهم Ọlọ́run tí mo fi sẹ́yìn kù pé kẹ́yìn ọ máa bẹ lẹ́yìn alájà Naima. لننظر كيف تعملون Ọlọ́run nínú ìṣúra kayfa ta'malun. لننظر كيف تعملون Ọlọ́run ni mo fẹ́ mọ tẹ́yìn ní òsè ni o. Ó lẹ́sẹ̀ bó lẹ́sẹ̀ tẹ́yìn ní bẹ́yìn yìí jẹ́. Bó lẹ́sẹ̀ tí mọ́sálásí òfin ní dáhùn. لننظر كيف تعملون Ọlọ́run ní tí mo fi sẹ́yìn kù lẹ́yìn alájà Naima kí mo fẹ́ mọ tẹ́yìn ní òsè. Mo fẹ́ rí tẹ́sì. Àwa la ní ẹgbẹ̀yìn alájà Naima. Àdéhùn tẹ́mi bá làájà sí náà ni mo ṣe èyí o. Àwọn àsìkò kan wà tó ẹgbẹ́ yìí bá ti dé nínú ilé alájà Naima náà ni mo wà. Alájà ó sì bá gbọ́n bá ti kásùn bá tán. Wọ́n ó sì jókòó mọ́sálásí. Ilẹ̀ ó sì mọ́ kedere. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá wọlé wá ma ní ṣe láti ó jọ 100 lọ kí alájà ju 100 lọ 100 kí ní 100 lọ alájà máa ń gbogbo kí ìyẹn kalẹ̀ báyìí mo wá ń béèrè lọ wọ́n jọ mú ní ẹgbọ́ bóò lẹ́sẹ̀ ń dá ọkọ̀ ọ̀kan mà màmá ní mọ́ gbà bí n bá sí tí mo ti dá kan mà mo ti gbé lọ́mọ lọ́wọ́ wọ́n náà máa sí ثم جعلناكم خلائف في الأرض من بعدهم Ọlọ́run láyé gbogbo ẹ̀yin tẹ́ gbẹ̀yìn alájà Naima ń tàà fi mú ìgbẹ̀yìn ilé ìṣòro kẹta àmàlù. Allahu Akbar. Afẹ́ mọ́tẹ́yìn náà dẹ̀wò. Wàhúwà mọ́ọ̀mìnà. Ọlọ́run lẹ́yìn ọlá ṣe dáadáa ọkùnrin ní obìnrin ní wàhúwà mọ́ọ̀mìnà. Òun náà lè kan lámà ní múmi ní òdodo. Ẹ̀yẹ́ di alílé ayé káàkiri. Alájà Naima ní mórí pópó mórí bọ́. Wàláhì tààlẹ̀ ó mórí bọ́. Olówó mélòó ní ìbẹ́ ní Kútọ́nù. Ẹ mà bẹ́ sí pọ̀ tó. Ẹ mà táàkà owó. Màmá níjọ́ tí mo ti dẹ apá bàbá jọ mo ti dẹ apá. Tí wà á lò wù mí ṣe mọ́. Màmá níjọ́ tẹ́ ti sọ pé
ẹ̀yin ara àkótọ́ àìta ọjà nìkan ní ìbàyẹ̀ nínú jẹ́ ọjọ́ ọba ti tà ẹnìkan sì wá sílẹ̀ nígbà kan ọgbà yín lójú owó tẹ̀rí ó ní wọ́n máa kówó wá ìjọkùnrin ní ẹni ọba ṣiṣẹ́ rẹ̀ ọkùnrin ní obìnrin ní Ọlọ́run lóhun nìkan lè tó gbà mí gbọ́ ẹgbàgbé wọn lóhun wọ́n lẹ́nu iye ẹnìkún hayatan tayyiba ẹni tó bá ti dólùgbàgbọ́ òdodo sí mi báyìí mo fún ní ẹ̀mí tó dùn mo fún lẹ́mí ẹ̀mí ìdẹ̀rùn ẹ̀mí ìdẹ̀ra màmá máa di dẹ́yìn pa nígbà náà nígbà kí wọ́n màmá bàbá kílẹ̀ ń lò ara fi ń ṣe mo ní èmi lè mi fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ èmi ni ẹgbẹ́ mi ó béèrè lọ́wọ́ ẹ̀ màmá ní bá ti jí wọ́n bá ti lè tawájí lásùn bá àtà lọ kírun ń tá sọ fọ́lọ̀ náà ni pé ó tún tawájí lónìí gbogbo tí ń bẹ lára wa ni ọba wa tún ṣe ká tún fi ró nílò dáadáa màmá lọ́rọ̀ ń sì tún ń ṣe Ọlọ́run ní àwọn tó bá ṣe dáadáa ẹ̀mí ìgbádùn láàfún wọn wàláhì màmá gbádùn ayé wàláhì wọ́n gbádùn ayé ìwọ máa ṣe wàhálà máa sáré káàkiri gbogbo tí wúye lórí ilẹ̀ ní pẹ́ká kọ́lé ẹnìkan kọ́lé sókè rẹ̀ onáàdùsùn rálé rẹ̀ wàláhì ọ̀họ́bì lọ́lọ́wọ́ ṣe sí ọjọ́ ọba kú ó gbé kàkà lọ ń bẹ̀ ni ó yẹ kó gbé lọ ọlọ́ni ẹ̀mí ìgbádùn ni wọ́n fún gbogbo ẹni ọba gbà mí gbọ́ ìyá agbọ́lọ́gbọ́ màmá máa bèèrè nígbàdá ní oúnjẹ tí wá pọ̀ láyé báyìí ní ìsìn bá ọmọ kéèkéèké tí wọ́n ti ẹ̀wá ń ṣe oúnjẹ ní kí ni wọ́n ń jẹ mo ní màmá ẹ má béèrè ẹ̀mọ́ tẹ́yìn là kọjá sáwọn eléyìn òun là kọjá tí wọ́n fi fẹ́ tó yín wọ́n là kankan kọjá àwọn sì láà fẹ́ tó yín kódà wọ́n fẹ́ jù yín lọ ìwọ náà ti ẹ̀sùn máa wá bí ọba wọn jẹ mẹ́ ولنحيينهم حياة طيبة ìwọ náà gbìyànjú kó o lè gbádùn ayé gbìyànjú ṣe dáadáa sàkáání ọlọ́run àti èèyàn ló yẹ kẹ́dà ọ sọ sàkáání ọlọ́run àti èèyàn ṣùgbọ́n ẹ̀yin tọ́lọ̀ ń jọ dá wa papọ̀ yìí èmi ò bìlífù nù yìí o bọ́bá yẹ pé kọ́ dá lọ́wọ́ àwọn èèyàn lọ́wọ́ fẹ́ máa ṣe wàláhì yóò burú fún ọ àní ọ̀dá lọ́wọ́ ọlọ́run èyí ti jẹ́ dá lọ́wọ́ ọlọ́run gbogbo ń tàà ń ṣe láyé ẹ jẹ́ ká mà á padà dálẹ̀ ńjọ́ kan á dálẹ̀ wọ àwọn ilé jàràn tẹ́ nǹkan káàkiri mo yí mú sí bọ́ọ̀lọ́ mú pé a máa pìrìsẹ́ntì ilé lálìkì àmà ní èmi ọ̀pọ̀ mú pé a máa pìrìsẹ́ntì ilé ẹyọ kan tí mo kọ́ náà ò ti tó èyí tó mo kọ́ ní ibẹ̀ náà mo sì ń sùn
ولنرينه حياة طيبة ما شاء الله gbogbo wa ni ẹ jẹ́ ká ṣọ́ra kì àwẹ̀ lóde yìí káwa náà tún àlámọ̀rí ara wa ṣe ìwọ ló kán àlámọ̀rí rẹ̀ sí ìwẹ̀ nìkan kọ́ ní ọ̀bọ̀ tún ṣe o àfáàtọ̀ dọ́dọ̀ rẹ̀ tó rí sí àgbàgbé yín o ẹ wà bẹ́ẹ̀rẹ̀ lọ rẹ̀ pé ṣé ọ̀ràn tí ara rẹ̀ ló fi gbàgbé èmi àìsàn yín la ṣe mọ́jú tà ń láìsàn aláìsàn àìsàn tí ẹ bóò ló ṣe ṣètò o sì tún wà láyé o tún wádìí ara rẹ̀ káàkiri o tún wádìí ara rẹ̀ káàkiri hayatan tayyiba ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. Ọlọ́run lẹ́san rí ni mo sì sanrú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn tó dá mi mà pé mi ni mo dá wọn gbogbo tí mo sì kó tí wọ́n láyé kìí sáwọn ni a ní àládà ti wà ní Áfíríkà a ní àwọn àládà tó pọ̀ láàrin ara wa Yorùbá láládà àti ẹ̀ Haúsá láládà àti ẹ̀ àládà àti Yorùbá ló burú jù àwátá jọ ń sọ Yorùbá yìí bá a ṣe ń wúra wa ya àfẹ́ràn ara wa ẹlòmí ń bẹ dídé tó débí láàárọ̀ ìyọ̀ta rẹ̀ lọ́kọ́ fojú kan kí ló ń bá aṣọ̀ta sí kí ló ń bá aṣọ̀ta sí ntọ́ bá ń bí ọnú ń pa rẹ̀ sọ ṣé kọ́ mọ́ wáyé ní ṣé wọ́n lọ dá ní ولنحيينهم ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله ولنجزينهم أجرهم بأحسن ما mo kí gbogbo àwa jàmáà pé Ramadan Kareem Ramadan Mubarak àpò ọ̀nà àpòyènú èyí ò ní jáṣe mọ́ fún wa o àárín àwa àtọlọ́hun ò ní dàrú o ọlá Nábì wa Muhammad èyí tó kù fún wa ò ní pé wáàsí kankan ò sí mọ́jú pé واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ọlọ́ni ẹ pawọ́pọ̀ واعتصموا بحبل الله جميعا ẹ pawọ́pọ̀ kẹ́ fi ṣàánú ara yín واعتصموا بحبل الله جميعا ẹ má yanra yín lódì ẹ má yanra yín ní kí má láyé bó kí má wàláhì àwọn màláíkà ò ní kí ọnù sàárè واعتصموا بحبل الله جميعا ẹ̀dì fókùn ìjọ kan ṣoṣo tọlọ́run kẹ́ ẹjọ́ máa lò láàrin ó dí mi lọ́nà kò jẹ́ rọ́jà mẹ́ta ọ̀nà wo ló dí ọ̀nà pọ̀ nílẹ̀ alìláyé wà sàá ilẹ̀ Ọlọ́run fẹ́ àbí ilẹ̀ Ọlọ́run fẹ́ kí ni nígbàtí màmá kọ́ mọ́sálásí yìí tán nígbàtí wọ́n bẹ̀rẹ̀ mọ́sálásí ó ní màmá ti ránṣẹ́ sí mi wọ́n ní kí bàbá ní Ṣàngó
kan sọ fún mi ọ̀dọ́dọ̀ bàbá wá sọ pé arábìnrin kan wà olùṣètò Ọlọ́run ni bí a ti ń sọ̀rọ̀ màmá lọ́wọ́ ni màmá yọ so ni mo wá sọ pé ẹ̀rọ à ń sọ fún bàbá pé mo fẹ́ fi ibi tá a fẹ́ kọ́lé Ọlọ́run sí mo fẹ́ fi hàn wọ́n àbá kẹ́ni ti páànù kan tí a ń kàn sí tàmbẹ̀ gbogbo bíbà yìí yẹ̀pẹ̀ funfun la bá ń bí gbà náà yẹ̀pẹ̀ otí òkun òun la bá ń bí nígbà náà so àwọn adébí páànù tí a ń kàn yìí bí a gbé ń wò káàkiri làlásàrí gbé tó tàbá sàlùwàlà tàbá kóró páànù wọ́n níbi tá a gbé ní gbogbo àwọn tí ó bá jó òṣìṣẹ́ tí ó máa ṣe ibi tí wọ́n ó ti máa kírun ni bàbá ìṣe wá ń tó tírí màmá mú mi lọ bí ọ̀nà mẹ́rin tí a ń kọ́ mọ́sálásí kan sí tá ń lọ sí kódà wọ́n máa ń sọ ń jọ kan pé wọ́n ṣẹ̀ṣẹ̀ sọ fún mi pé mi ni mo kọ́ mọ́sálásí èmi o oore wo ni wọ́n ṣe só lè ṣe róore bẹ́ẹ̀ fọ́lọ́run èèyàn gidi tó sóore fún o ti fi bú pé bí ọba sí àwọ̀ ẹ̀ ìwọ tó kù tí wọ́n gbàgbé rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wa'tasimu bi hablillahi jami'a ẹjẹ́ fẹ́ràn ara wa ọlọ́dún ẹgbọ́dọ̀ fọ́nká ẹgbọ́dọ̀ yára yín lójú ẹgbọ́dọ̀ ṣe lọ́tọ̀ọ̀tọ̀ o jẹ́mìlá máa láyé mú ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run ká sì bára wa ṣe àìyàn rẹ̀ ní lódì ẹ jọ̀ọ́ ẹ má yìn òdì má ẹ má ṣe bára yín jà gbogbo tí ò tó lónìí yóò padà wá pọ̀ lọ́la ó bá sì wá padà wá ṣẹ́kù lọ́la ìwọ náà tún máa dára rẹ lẹ́bi pé àmọ́ máa mọ̀ pé báyìí ní òrè ní tó lọ rí máa lọ sì ṣekú ṣe tí mò ń ṣe yìí dúó dọlọ́run ọmọ máyìn òdì o máyìn òdì máa ọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ àbí tí ò kíra wọn bọ́ ọba ti fi sẹ́mi pé mo ní kí lágbájá má ọ̀láwẹ̀ mọ́ wulẹ̀ gbà àwẹ̀ ọjẹ́ bọ́ọ̀nù ilé kò pé wọ́n ṣe ń lẹ fún ẹni tí ń gbà àwẹ̀ táwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọn ò gbádùn rẹ̀ ọ̀láwẹ̀ o ẹ̀yin mú mílìkì ńlé yín ẹ̀ńkágolo mílìkì ránṣẹ́ sílé kejì àwọn tó wá ń béèrè pé kí ni ká fi ṣe ọmọ ẹ̀mà mo tẹ̀ bẹ́ẹ̀ ma fi ṣe mọ́ìmọ́ì àbẹ́ ẹ̀mà ọgbọ́dọ̀ jára àdúgbò rẹ̀ ọmọ pé a wà ní oṣù USA ará àdúgbò rẹ̀ gbọ́dọ̀ mọ̀ àwọn tá a bí ọmọ àwọn òbí rẹ̀ àwọn ará àdúgbò àwọn ọ̀rẹ́ jẹ́ kí wọ́n mọ̀ owó kúkú ń bẹ lọ́wọ́ rẹ̀ ò sì ní kó láàrín kìámà kò ní yóò débẹ̀ máa àbí Allahu Akbar nú àwẹ̀ láwà yí ẹ ṣe sàárà fáwọn ẹni tẹ́ mọ̀ pé ẹ jù lọ kìí sọ̀rọ̀ pé òfin proud yìí sọ̀rọ̀ pé òfin ṣe fàárí rẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lé rẹ lọ́wọ́ àwọn kan wà bá ọ lójú gbangba pé aláàjì àrí kàkàjẹ ilé wa dákun ràn wọ́n lọ́wọ́ mọ́ pé bẹ́ẹ̀ náà lórí kọmọ̀sí kama ẹ̀wà láàyè tààlà ìbọn bá gbẹ̀ fún wọn tó sì ní lọ́wọ́ wà láàyè ọ́dà láì ní
àwọn tó ń ṣe bẹ́ẹ̀ sí kọ́ ní ó gbé ọ ṣépè àwọn màlẹ́kà ń gbé ọ ṣépè ní gbogbo ìgbà ẹni tó ń gbààwẹ̀ lọ́wọ́ tá tí ọ̀dá aládùúgbò tí ọ̀dá nínú ẹbí tí ọ̀dá lọ́dọ̀ ìyàwó kọ̀ dá lọ́dọ̀ ọmọ gbà ìyàwó rẹ̀ bá béèrè owó lọ́kànjú kókó ẹ̀rẹ̀ ìyàwó ìfúnmọ̀ béèrè aláàdì mọ̀ sẹ̀yìn ní ọ̀sẹ̀ ìyà tí ń kọ lẹ́tà sí ni ìyà tí ń kọ lẹ́tà sí ní òjò orí bẹ́ẹ̀ èló ló ní òfóhùn tó á kanjú kókó àbí mo fóókọ bó àwọn kan láti rí Allahu Akbar Máa sọ́ọ̀mà. Ẹni tó ń gbà àwẹ̀ tí fara ní aládùúgbò rẹ̀. Ọ̀láwẹ̀ o. Ọ̀láwẹ̀ o. Allahu Akbar. Ìyá ọ̀láwẹ̀, ìyá ọ̀láwẹ̀, ìwọ lọ sọ fọ́kọ rẹ̀ pé ẹ̀gbọ́n wàhálà nú àwẹ̀ ó lé o, ẹmọ̀ pára orí bí ti tẹ́lẹ̀, ǹjọ́ ẹ bá jí tètè jí mi, táàsì pàdé ní ibi á ti ṣe ń jẹ àjẹ́ ìjọ náà nù ọkọ rẹ̀ lọ sọ báwọn ó ló ṣe wá lọ́kọ láìsí àmà ọlọ́run ó tún so igi rẹ̀ fáwọn ọmọ náà láìsí àmà gbogbo ẹ̀rẹ̀ ní kúkú mà máa sọ́ọ̀mà gbogbo ẹni tó gbà àwẹ̀ tí ò jẹ́ káwọn ará àdúgbò rẹ̀ ó rí gbádùn àwẹ̀ náà kò sòrodo pẹ̀lú àwọn ará àdúgbò gbogbo ẹbí wá ń kí àpẹẹkí wọ́n wá ìyá kíní gbogbo àwọn èèyàn wá kíní wá ní ẹbọ́ mbẹ̀mbẹ̀ ni wọn ò ní yánà ilé rẹ̀ mọ́bọ̀ bá ti sí mọ́ wọn ò yábẹ̀ mọ́ kí láàkan wá ní olórí burúkú yìí bá bá wá dọ̀ rẹ̀ ńgbà ayé rẹ̀ lórí burúkú tó nílé àwọn tí a jọ́ rẹ̀ tí mọ́ gan wọn ò ní lè pa wọ́n lẹ́nu mọ́ pé sọ́rẹ̀ mi lẹ́gbẹ̀ lórí burúkú ó lò sí ní àdọ́dọ̀ rẹ̀ ń gbà gbogbo bá ṣe gbà àwẹ̀ tí gbogbo ẹ̀ lé kankan àdọ́dọ̀ rẹ̀ ojú ló gbé sókè ojú ọ̀hún ti wá wálẹ̀ náà sáré máa sọ́ọ̀mà àwẹ̀ yìí a gbọ́dọ̀ gbà dáadáa ká sì fi bẹ̀rù Ọlọ́run gbà ká gbà dáadáa ká sì bẹ̀rù Ọlọ́run gbà abẹ́ Ọlọ́run kádàrá búrò ní kò lè wà lórí àwẹ́dẹ̀ irú èdè ẹ̀ṣẹ́ fún wa nínú èwo la wá ṣe gbá wá fún mọ̀lídì táa pẹ́pẹ́ táa rí tí àwọn èèyàn so
ńgbà wà ń bọ̀ láìpẹ́ yìí mo wá ń béèrè mo ní ṣé àwọn ará Kútọ̀run ọ̀gbọ́ wà sí mọ́ ni wọ́n ní àwọn èèyàn mọ̀ tí wà ń bẹ̀ àwọn èèyàn ni wọ́n fi mansíìnì hàn mí pé ẹ̀rí mansíìnì tó ti pọ̀ ni so pé èrò ti wà ń bẹ̀ tọ̀ àwọn àsìkò kan bẹ ẹ́ sí tọ́lọ́run àwọn àsìkò kan bẹ kò sí tọ́kàn yín pẹ̀lú Ọlọ́run ẹ má sì gbàgbé ẹ̀ ń lo wẹ́dà pẹ̀lú Ọlọ́run ẹ̀ ń lo wẹ́dà ẹ̀ sáàlì change wẹ́dà Ọlọ́run ẹ jẹ́ kí gbogbo tí alájà Nàímà láńlẹ́ngbà tí alájà bá kírun ìṣá ìtàn wọ́n wà jókòó sọ́ọ̀kan yẹn àmọ́ wà á pé gbogbo oúnjẹ tí ẹ ní wọ́n lọ sí wádà wọ́n máa fáwọn èèyàn lóúnjẹ lọ́ọ̀kan àmọ́ ó jókòó ń bẹ̀ wọ́n máa fáwọn èèyàn lóúnjẹ wọ́n máa fáwọn gbogbo àwọn aláìní gbogbo ẹni tó fẹ́ sínú màmá wọ́n máa sí wọn lẹ́nu màmá ní àgbọ̀rọ̀ mọ́ sínú fáwọn èèyàn àgbọ̀rọ̀ mọ́ sínú fáwọn èèyàn Ọlọ́run ó béèrè bàbá ẹnikẹ́ni tí ọba máa ṣe irú ẹ̀ padà bọ́jẹ́nú ọmọ màmá ìwọ náà sì jẹ́ èèyàn rẹ̀ tó lólọ́ tóró òkúkú ní kó alájà Nàímà kó kankan lọ ń bẹ̀ ọ̀kájọ rẹ̀ lọ kò kó bàtà rẹ̀ lọ alájà lo ìgbésí ayé tó dáa a ń lọ sí mọ́sálásí wọn kan ládùúgbò kan ní Kútọ̀run bí lọ́dún kan wọ́n bá lọ wọ bàtà gíga alájà ní ayé ọmọ tuntun sí ni ayé gbọ́dọ̀ ọmọ tuntun sí èèyàn gbọ́dọ̀ lo ayé débi kọ́ wá sọ páyé ti gbó ayé ọmọ tuntun sí ni ọdún mélòó ni wọ́n dà ní ìsẹ́ tó ti di ẹgbẹ́ ẹ̀yẹ tó ti bẹ̀rẹ̀ ẹ̀yìn lẹ́yìn ẹ̀rẹ́ ti bẹ̀rẹ̀ ọdún mélòó ti lò لننظر كيف تعملون Ọlọ́run gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ẹ fi wòye ní o ẹ fi wòye Ọlọ́run fẹ́ máa dáwà náà kó ṣe ẹ̀yin ọmọ Alhaja wa Nàímà Tukur gbogbo yìí Allah ẹ dìra yín mú dáadáa gbogbo yín ẹ dìra yín mú dáadáa ìjà ò gbọdọ̀ sí gbogbo yín lẹ ṣẹra yín torí tẹ́ fẹ́ gbà lọ́wọ́ alájà nígbà tí ń bẹ láyé ẹ ṣẹra yín lágbájá ń dí mi lọ́nà bá mọ dọ́dọ̀ màmá ọ̀tọ̀ ní tí mo bá lọ ọ̀tọ̀ ní tí màmá tún sọ ó ní òsì jẹ́ màmá ó ṣe tèmi ẹ gbàgbé ẹ̀ yányá lọ́tán yìí o wàláhì yányá ti tán oníkálukú náà ó rówó ẹ̀yin náà dàgbà ẹ dògbó ẹ sì lówó ẹ lọ́lá ọyá nígbà tí màmá gbàgbé gbogbo owó rẹ̀ lẹ̀ tó gbàgbé ilé rẹ̀ tó gbàgbé aṣọ lẹ̀ bẹ́yìn bá ń lọ ẹ̀yìn ẹkó ti ní dání Tààbù tààdù ẹ fẹ́ràn ara yín ẹ fẹ́ràn ara yín dáadáa ẹ sì fẹ́ bára yín lò alájà sí kíra lágbàlagbà láàrin yín látorí alájà sí kíra ó fi délẹ̀ gbọ̀n abẹ́rí ẹ̀rọ mọ̀mí Rahmat àbí bẹ́yìn bá wo Rahma lọ́ọ̀kan bẹ̀rù ẹ dákun torí Ọlọ́run wàláhì tàláì ẹ̀mí mi sì lọ sára màmá lẹ́sẹ̀kẹsẹ̀
bí màmá ṣe Masha Allah. Àwọn ọmọ ṣàgbẹ̀yìn àbí ààyè jẹ́ tán kò ṣe é jẹ tán bó ti ẹ̀ kí ẹ̀kẹ́ tán wọ́n pọ̀ lẹ́nu rẹ̀. Bàbá kan ṣàárẹ̀ ó wá ju kọ́kọ́rọ́ sẹ́nu lọ́sibítù. Wọ́n wá gún lábẹ́rẹ́ bó ṣe wá ṣe yéè ní àwọn èèyàn rí tí náà kan tà lẹ́yìn ẹ̀. Ìwà ti jẹ́ wọ́n wá jẹ́ kára rẹ̀ ọ balẹ̀. Mọ̀ wá sùn tó tají ni wá ní bàbá kìíní kan ń bẹ lẹ́nu yín ó ní òsì nǹkankan bẹ̀. Ó ní òsì nǹkankan bẹ̀. Bọ́ọ̀lọ́ ń fẹ́ níjọ́ náà ló pò láyé. Ọmọ tó ní kìíní kan ń bẹ lẹ́nu yín ǹkọ̀ lọ́ọ̀bì kankan síréètì náà ní bàbá ẹ̀kú ibi ẹ̀kẹ́ rẹ̀ lọ́lọ ọwá kì ká bọ́bẹ̀ lọ bá fa kọ́kọ́rọ́ jáde lórí ẹkùn lúnà kòlùfàtì ẹ fẹ́ràn ara yíra ìbára ẹni fa wàhálà ìbáyé ọ̀nà ni ẹwò ẹwà dúró jí màmá dánwò wàláì káwà sọ pé àti ẹ̀wà ní Allahu Akbar kabira bí ò bá jẹ́ pé màmá ṣètò ara rẹ̀ sílẹ̀ ẹlẹ̀ gbé màmá lọ ní ugbó lọ rèé sin pàápàá pé ó yẹ kó náà lọ bẹ̀rẹ̀ gíráǹdì ṣùgbọ́n màmá ti sa ayé rẹ̀ lẹ̀ wàláhì tí màmá sì sọ fún mi lójú ayé ẹ̀ ní pé bàbá ẹ má gbà fáwọn ọmọ yìí o wọ́n lè pàwò ní ìsinmi bí o ẹ má gbà fún ọ yọ mo sì gbọ́ pé màmá dákẹ́ tí wọ́n kọ́ pè wọ́n sínú ẹni tẹ́ ẹ ti má bí màmá sọ pé mo sùn tààbù tààdù bainakum duna kulfati ẹ má bára yín jẹ́ ẹ̀ṣẹ̀ déédé ẹ̀yin ọmọ ẹ̀ṣẹ̀ déédé nítorí kádùá màmá ó lè máa bá yín ọ̀rọ̀ àfá onílàákà ó ní èso dẹ́bínú ẹyọ kan ó tó gbogbo wa yìí jẹ nígbàtí ẹni tí a máa nù ààrẹ pírẹsidẹ́ntì tó bá mú èso dẹ́bínú lọ́wọ́ èmi ò ní lọ́wọ́ Adékúnlé ò ní Ájì Brazil ò ní gbogbo àbàbá wa ìwọ̀n náà ò ní lọ́wọ́ gbogbo ẹ̀yin jàmẹ́yìn náà ò ní lọ́wọ́ ṣùgbọ́n bí aláàjì pírẹsidẹ́ntì ṣe ń fi èso dẹ́bínú rẹ̀ sẹ́nu tí ń jẹnu tó ń pánlá làwa náà sì ń pánu ńlá ó ti tó àfáà ní èso dẹ́bínú ẹyọ kan ó ti tó gbogbo àtàwà níbà yìí jẹ ibá ayọ̀ dá fúnra wa ṣùgbọ́n pé tó bá jẹ lèmi náà jẹ tó bá ṣe ní tí mò ń ṣe lò ń ṣe ọjẹ́ mọ́ra wọn ẹ̀yin kọmití àdúrà yín yóò máa gbà lójoojúmọ́ iṣẹ́ ọwọ́ yín ni ó máa gbàdúrà yín iṣẹ́ ọwọ́ yín yóò máa gbàdúrà yín iṣẹ́ ọwọ́ yín ni ó máa gbàdúrà yín ilé yìí o màmá gbé kalẹ̀ fọ́lọ́run kò gbọ́dọ̀ dọ̀tí kò gbọ́dọ̀ bàjẹ́ mọ́ Ọlọ́run gbé Káàbà kalẹ̀ fún ànábì Ibrahim ó lè tọ́ ìrìnà wálẹ̀ káàmà kírùn bẹ̀ náà lájà kọ́ mọ́sálásí fún àwọn akọ́mítí ní káàkọ́ máa dé mọ́sálásí àwọn akọ́mítí ní sẹ́mì ìtàásí máa àdéhùn lágbà lọ́dọ̀ Ọlọ́run àdéhùn lágbà lọ́dọ̀ Ọlọ́run àti gbọ́dọ̀ má máa déhùn sẹ́ dáàbá má déhùn sẹ́ ó lè jẹ́ kí bá kí ogbó òun táàkí tọ́ bá dàlẹ̀ kí á mọ̀ tọ́lọ́run bá béèrè láàájá bá pé wọ́n á ṣe dọ̀tí ilé ọ̀rọ̀ ẹgbẹ́ yìí tí mo fi ibẹ̀ náà nìyí
quarter after lẹ́yìn kírun quarter after. Tọ́ ẹ̀yin jàmá ni àdúrà wa ọgbà. Àdúrà wa ọgbà. Wa'tasimu bi hablillahi jami'an wa la tafarraqu. Ẹ dákun, a gbọ́dọ̀ bára wa jà. A gbọ́dọ̀ bára wa jà. Àwọn tẹ́ẹ̀lẹ́ pè alágàdà, àwọn èèyàn ńláńlá tẹ́ẹ̀pẹ̀. Mọ̀ gbọ́?